Media, Barondi, àwọn ní pòdúsà òwúrò lọ́la. Ẹ bá mi fún wọn láti ọ̀dà àdàpọ̀ náà. Òwúrò lọ́la ní ìjọ ẹ̀dùn ẹ̀rọ máa sọ pé wọ́n kú wá ní. Ògùn ní asọ́nà àwọn sáàbù rí. Ẹ jọ láti àfihàn the national liaison officer. Bàbá wa ọ̀gá Abíọ́dún ọ̀nà tí ń bọ́ ẹlẹ́ni ẹ̀dá tó fún wọn láti ọ̀dà àdàpọ̀ náà. Sọ́ọ̀sẹ̀ ẹ̀ka bọ̀. Lẹ́yìn náà ló kí lẹ́yìn dàrẹ́tọ̀ theatre art tí mo fẹ́ dárúkọ wọ́n sì ẹ̀jẹ̀ ní sùúrù lọ ẹ̀rí 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 sùúrù ẹ̀rí sùúrù lọ sọ ẹ̀rí sùúrù lọ. Má ṣe àfihàn dàrẹ́tọ̀ theatre art nínú ẹgbẹ́ champion ní Nàìjíríà àti lókè òkun. Adéjọkẹ́ Adéjùmọ̀ ló kí o social secretary nípínlẹ̀ Ọ̀yọ́. You are welcome. Bàbá wa ẹni ọ̀wọ̀ àwọn ni wọ́n sojú ààrẹ níbí lénìí ọ̀dọ́lá jùlọ Alhaj Níyì Adédayọ̀ 8 production ẹ bá mi fún wọn láti ẹ̀wọ̀n dáadáa torí ọ̀nà ẹ bá pàdé ọ̀wọ̀ Alhaji 8. You are welcome sir. Ẹjọ́ láàrin ìṣẹ́jú méjì ẹni tí ọlá bá tọ́ sí ó yẹ ká gbọ́ lápò abẹ́gbọ́n màmá wọlé áùsì tí wọ́n bìlọ́ọ̀ sí àwọn ni wọ́n fún wa níbi tá à ń lò yìí láì gbowó lọ́wọ́ wa a gbọ́dọ̀ gbọ́ wọlé màmá wa kúrẹ́tọ̀ ó yá ẹ̀rọ bọ̀ àwọn builders wọ́n fẹ́ kọ́ lọ́rìn pẹ̀lú màmá wa kúrẹ́tọ̀ láti ṣe àpọ́nlé tó nípa àpọ́nlé tó nítumọ̀. Màmá wa Oríyọmí Pamela. Màmá wa Oríyọmí Pamela. Ẹ bá wá wá tí wọ́n sí omi ló ṣe é lọ yẹn. Yes. Ẹ jọ. Yes. Àwọn ni wọ́n fún wa nípa ìlú. Láì tó lọ́wọ́ wa. Wọ́n ṣe dáadáa sí ọgbà. Wọ́n tí ó ti wà bí ìyá. Wọ́n fi wọ́n lẹ̀. Àwọn ọmọ ẹgbẹ́ òṣèré ní Ìbàdàn South West alága ọba àbọ̀ lọ́dọ̀ mọ̀mọ́ wa nìyẹn àgbàgbé yìí ni kí lómi àgbà. Yes.
bàbá wọn dáadáa. Ìyá tó gbà wá tọwọ́ tẹsẹ̀. Ìyá alálùbáríkà. Ìyá tẹ̀lé rè ó kù dáadáa. Ẹ ṣé o, ẹ ṣé alájọ́tò, ẹ ṣé o, thank you. This is special recognition to Mama Pamela Oriyomi. This is special recognition. I appreciate you, sir. Thank you. Ẹ̀yin kúlẹ̀ ẹ ṣe dáadáa, ẹ gbàgbé ẹ tó múlé lọ. Ẹ ṣe dáadáa gan-an, mo láìkí. Thank you. Thank you. Ẹ má tù mí sí nígbà ẹjọ́. Ẹ ṣe gan-an, thank you. Sáwọn ẹgbẹ́ wa náà gbogbo ìgbà yìí. Thank you. Yes. Àwọn elétò ẹjọ́ ẹlẹ́gájú òkòrò competition fẹ́ bẹ̀rẹ̀ báyìí. Competition parade ló fẹ́ bẹ̀rẹ̀ báyìí. Tí mo bá ti di máìkì lẹ̀, táì mo wá bẹ̀rẹ̀ nìyẹn. Tí mo bá ti sọ máìkì lẹ̀, táì mo bẹ̀rẹ̀ nìyẹn. Because ẹ̀yin elétò kẹfẹ́ George. Ìṣẹ́jú márùn-ún. Yes.